wọ́n gbé ẹran wá fún Nabi sallallahu alayhi wa sallam. ẹnìkan ló gbé Nabi kì í gba sàárà ọrẹ ni Nabi a máa gbà sallallahu alayhi ẹnìkan wa wá gbé sallam. ọrẹ wá fún Nabi ipe ọrẹ rèé ó jẹ́ ká sọ pé dèdè báyà ìtàn ẹran kan ó gbé wá fún Nabi bó ti wá gbé dọ́dọ̀ Nabi alayhi wa sallam. Nabi wá wò pé àmọ́ bá Abubakar ti wá sí ó wá ní ẹ lọ bá ń gbẹ́ràn yìí fún Abubakar ó ṣeéṣe kínú ilé rẹ̀ má dùn. La ilaha illallah. Allahu alayhi wa sallam. Nabi wá lọ gbé fún Abubakar bí wọ́n ti gbé ọrẹ náà dọ́dọ̀ Abubakar Abubakar wò báyìí pé ẹran nìyí tó ṣe dà àmọ́ bí Umaru ti wá sí. Abubakar náà gbé ẹran náà ó ní ẹ lọ bá ń gbé fún Umaru. Umaru gba inú rẹ̀ dùn ó ní ẹ bá ń kí Abubakar kò á tán síbẹ̀ Umaru náà gbà á gbogbo wọn ò sọ fúnra wọn o. Allahu alayhi wa sallam. Umaru gbà ó ní àmọ́ bí Usmanu ti wá sí. Baba Al-Imam Yakin Umaru ní ẹ lọ bá ń gbé fún Usmanu ó wá gbé fún Usmanu. Usmanu náà gba ọrẹ yìí nígbà tó ń náà gbà á ó ní àmọ́ bí Ali ti wá sí. La ilaha illallah. ó ní àlọ́ bá ń gbé ẹran yìí fún Ali sẹ́mi kó ti kárí àwọn mẹ́rẹ̀ẹ̀rin báwọn nígbà tá a lè ó gbà á ó ní gbọ́dọ̀ jẹran yìí bó la Nabi ti wá sí. sallallahu alayhi wa sallam. ẹ bá ń kí Nabi. likulli nabiyyin lil anami fadilatu. ẹ wo bí wọ́n ti ń lò fẹ́ láàrin ara wọn. fajumulatuha majmu'atun li Muhammadin. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. èyí lọ jókòó ni. Bismillahir rahmanir rahim. Laqad sadaqa Allahu rasulahu ar-ru'ya bil haqq. لقد صدق الله رسوله رؤيا بالحق. odidi ọ̀rọ̀ kan lè yín kó mẹ́. لتدخلن المسجد الحرام. bẹ́ẹ̀ máa fẹ́ lọ Mẹ́kà tí ò rí bí lọ títí ń bọ̀ nítorí lọ sàn nìyẹn. لتدخلن المسجد الحرام. fẹ́fẹ́ ààrẹ ń bẹ lọ́dọ̀ náà bá a ní. إن شاء الله آمنين محلقين. àmọ́ níbi tá a máa kéde. bẹ́ẹ̀ bá sà dáadáa lọ́dún náà kò sí nítorí kó má sàràfà àfọlọ́hún nìkan. محلقين رؤوسكم ومقصرين ọ̀rọ̀ wa ń bẹ báyìí. لا تخافون. فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. محمد رسول ẹ dákẹ́ bá ń ké torí Ọlọ́run. محمد رسول الله. ìyá wa nínú ọ̀dọ̀dẹ olórí ẹ̀ ní sunkún. محمد رسول الله. والذين معه أشداء على الكفار. بينهم تراهم ركعا سجدا. القاسم يدوم به. يبتغون فضلا من الله ورضوانا. اللهم وجود. فيما في وجوههم من أثر السجود. ذلك مثله في التوراة ومثله في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. ليغيظ بهم الكفار. وهدى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة
أجرا عظيما. bẹ́ẹ̀ yìí ti pọ̀ tó yìí bàbá tẹ̀ fútù ẹnu kankan mo fẹ́ ká ọ̀dà láì ruhama bẹ́yìn náà níta nídìí láàrin ara wa nìyẹn. Allah. anabi ò sí Abubakar ò sí mẹ́ta anabi fi ní ẹ lọ gbẹran fún. Umar ò sí mbẹ̀ tí Abubakar fi ní ẹ lọ ṣe kíni. Usman ò sí mbẹ̀ tí Umar fi ní. Ali ò sí mbẹ̀ tí Usman fi sọ pé. Ruhama'u baynahum. ọ̀tá ni ẹja lọ fèsì a ti pọ̀ tó ẹni tó di fìtì wa bá ṣe pọ̀ tó yìí tá a bá ṣe ra ọlọ́kan ohun tó àwọn yóò wọra rẹ̀ dáadáa ẹja lọ sọ̀kan ló kù báyìí. Ruhama'u baynahum. Ruhama'u baynahum. ẹni tó bá ṣe ra wọn ẹja lọ mójú kò ń bẹ̀ ẹja sáyé wa lọ. àsìkò tá a wà báyìí àsìkò tẹ̀síwájú ni kí ló kù kí ni next thing. ẹ má jà á takú sójú kan. Ruhama'u baynahum tarahu ruk'an sujjada. lágbájá yìí ní bá a ṣe má wulẹ̀ bá tiẹ̀ jẹ́ ọ bá a ṣe nu ẹ̀ẹ́dọ́ ṣe nu má wulẹ̀ ṣe kíni bá tiẹ̀ jẹ́ náà sọbi tó bá dá a sí pé ibi tí lágbájá ṣe kíni tó dá a sí ni. Ruhama'u baynahum. ń bẹ lọ́wọ́ rẹ̀ ó rẹ̀ Ahmadu bun Ambali. مرض الإمام أحمد ذات يوم. Imam Ahmadu ọ̀kan nínú àwọn a'immatil arba'a ó rẹ̀ Ahmadu